èmi lè ní sọ ní ifá mo sì wà ń bẹ̀rẹ̀ kan wá gbé mi màá sì ṣàlàyé tí mo sọ ní ifá ìdí rèé o òun nìkan singularly ó ní kò sẹ́ni tó support ohun tó ń gbowó lọ́wọ́ ẹ̀ ṣe ààrẹ ó lóun lò náwó ní ìgbà kan rí tẹ́ bá wo ìgbà kan rí àwọn bàbá Ọbásanjọ́ wọ́n máa ń kọ lẹ́tà sí ààrẹ ni ààrẹ tó bá ti gbálàbàlà ṣe gbọ́ pé bàbá yìí kọ lẹ́tà ó ní a máa dìbò a máa wọlé ṣé wọ́n dìbò ṣé kò wọlé ó ní ẹgbẹ́ kìíní ọ̀hún wá èmi ló kàn wọ́n ti gbé fún Dantoso Aliyu Dantoso ẹ̀mẹ́ ọ̀bọ̀rọ̀gún ló fún ní Jagaban. bàbá ẹgbẹ́ mi láti kan lé ó ní ẹ lọ fọkàn. ó ní ẹ lọ fọkàn balẹ̀ àgbéwálẹ̀ bàbá ò sì gbé wálẹ̀. bàbá epo á di 200 naira. bàbá ò sì yẹ. epo yìí wọ́n tún báyìí. bàbá ìyẹn kí lè bẹ sọ. ẹbí orí yẹn sọ sí yẹn o mọ tó ń pè ní ifá ni. àní fàtẹ pín yẹn ṣe ọ̀pẹ̀lẹ̀ ní. ọ̀pẹ̀lẹ̀ ní fà. ìfàjẹlẹ Yorùbá àwọn bàbá wa wàdé irú ẹ̀dá wo ló ń sọ̀rọ̀ báyìí ẹ yẹ kó yẹ ẹ̀yin náà ẹ ti fọmọ Yorùbá. ìkẹ́ sọ ni pé agbára kan bẹnu Tinubu. agbára kan bẹnu ẹ̀. agbára fa ṣé wọ́n gbé fún. agbára Ọ̀rúnmìlà. gbogbo àwọn 40 candidate tó bá ti kọ̀tẹ́ ṣé wọ́n wálẹ̀ ṣé wọ́n sẹ́dá lẹ́sẹ̀. Wòlíì agbára Ọ̀rúnmìlà lẹ́ ń sọ yẹn o. èmi ò mọ̀rú agbára tó jẹ́ o bọ́tì agbára kan wà nínú ayé bàbá yẹn ókè ó ní ẹgbẹ́ kí náà ṣé wọ́n gbé fún. wọ́n gbé fún o. wọ́n gbé fún ó náà máa dìbò náà máa wọlé ó sì wọlé. ẹ wá wò pé ifá lọkùnrin yìí. ifá ni wọ́n pè ní ifá authority. ó ní agbára kan. ọlọ́kù ẹtikẹ́tẹ̀ lóyìnbó báyìí. agbára Yorùbá. agbára Yorùbá ni bàbá yẹn ń lò ifá ni Tinubu ifá tí Nàìjíríà ń bọ̀ nìjẹ́ tó bá ti débi kan báyìí